A kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Àlàáfíà Olódùmarè kó máa bá gbogbo wa. Èyí tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí gẹ́gẹ́ bí ìtanijí wa tí à ń ṣe ní gbogbo ìgbà fún wa nílẹ̀ Kóòtù Òjìrè náà ni ọ̀rọ̀ lórí àyànmọ́, ìpín àti àyànmọ́. Kí là tí ẹ̀ ń pè ní ìpín, kí là ń pè ní àyànmọ́? Alákọ̀ọ́kọ́, ìpín àti àyànmọ́ ọmọ ìyá kan náà ni wọ́n jọ jẹ́. Tí a bá ń sọ̀rọ̀ ìpín, tá ń sọ̀rọ̀ àyànmọ́, ọmọ ìyá kan náà ni. Ìyàtọ̀ tó wà ní àárín wọn náà ni ìpín àtòdí ọ̀run ní olúkúlùkù ẹ̀dá tí ń yan ìpín wá sóde ìsálú ayé. Ṣùgbọ́n àyànmọ́ ẹ̀wẹ̀ yóò wá jẹ́ àwọn ẹrù tí ó lò lóde ìsálú ayé ni àyànmọ́ jẹ́. Fún àpẹẹrẹ, ìpín nígbà tá a bá wà lóde ọ̀run tá à ń ti ìkọ̀ Ọlọ́run bọ̀ wá sí ìkọ̀lọ́ ayé, a máa ń yan ìpín. Ẹ̀rí Ifá kan á ní wọ́n ní kí n kúnlẹ̀ kí n yan ìpín, mo kúnlẹ̀ mo yan ìpín tí mo yan ìpín olówó ni mo yan látòde ọ̀run wá. Wọ́n ní kí n kúnlẹ̀ kí n yan ènìyàn, àwọn ènìyàn aláyànmọ́ ènìyàn tí mo yan ọlọ́rọ̀ ní gbogbo wọn ṣe. Ìpín náà ni pé látòde ọ̀run á yan ìpín. Bí n bá dóde ayé o, mo fẹ́ kọ́lé o, mo fẹ́ ra mọ́tò. Bí n bá dóde ayé o, mo fẹ́ fẹ́yàwó, irú ìyàwó báyìí ni màá fẹ́, irú ìyàwó báyìí ni mo gbọ́dọ̀ fẹ́. Òun náà ni ìpín. Nígbà tá a bá wá dé òde ìsálú ayé, ìpín yà máa wá ṣiṣẹ́ papọ̀ mọ́ kádàrá. Báwo ló ṣe ń ṣiṣẹ́ papọ̀ mọ́ kádàrá náà ni pé ṣé mọ̀ pé onípín ti yan ìpín ẹ̀ lóde ọ̀run. Ó ti ní tí òun bá dóde ayé, òun fẹ́ kọ́lé, òun fẹ́ ralẹ̀, òun fẹ́ ra mọ́tò, òun fẹ́ fẹ́yàwó. Fún àpẹẹrẹ, nígbà tó bá wá dóde ìsálú ayé, bóyá kàfílà ló ṣàdéhùn pé òun ó fẹ́ látòde ọ̀run, tó bá wá lọ tí àyànmọ́ ò wá jẹ́ kó rí kàfílà fẹ́ tó lọ fẹ́ ra mọ́tà. Ìpín dàbí ìta kúnlẹ̀ tá a yàn látòde ọ̀run, tá a wá di ẹrù ẹ̀, tá a wá gbébọ̀ lóde ìsálú ayé. Òun náà ni kádàrá, òun náà ni àyànmọ́. Àyànmọ́ yẹn náà wá nìyí. Àti wá dá àyànmọ́ pé tọ̀ bí bá dédé ayé o, lágbájá ni màá fẹ́ o. Tí ogun ayé kan àbí kejì bá wọnú ìpín, wọ́n á wá ṣirú ẹni bẹ́ẹ̀ lọ́nà. Ó ti ṣàdéhùn pé wọ́n bá dóde ayé kàfílà lòun fẹ́. Ṣùgbọ́n àwọn tó ń bẹ lóde ìsálú ayé wọ́n ti rí pé àbó bá fẹ́ kàfílà yìí, ibẹ̀ lógo yóò má tètè tán. Ní àyànmọ́ tá àyànmọ́ yìí yóò má tètè wá sí ìmúṣẹ lẹ́yìn lágbájá yóò má dolówó ní odò lọ́rọ̀. Wọ́n wá lè fi ogun jà á kírú ẹni bẹ́ẹ̀ lọ padà lọ fẹ́ rámọ́tà. Nígbẹ̀yìn yóò wá rí pé rámọ́tà tó ń fẹ́ ìwọ̀n padà fira wọn lẹ̀. Yóò padà nígbà tí kádàrá Olódùmarè yóò padà wá sí ìmúṣẹ, yóò padà ṣẹ̀ṣẹ̀ lọ fẹ́ kàfílà tó ti ṣàdéhùn wá látòde ìsálú ọ̀run. Eléyìí ni wọ́n máa fi ń da ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò ìpín àti àyànmọ́ ẹ̀dá rú. Ní apá àtibẹ̀, apá kejì, tí ẹ̀dá bá ní àyànmọ́ tó ní ìpín tó dára, tó dẹ̀ ní àyànmọ́ lóde ayé pé àyànmọ́ tí mo yàn náà ni pé tí n bá dédé ayé o, Èkó ni màá kọ́kọ́ kọ́lé sí ládùúgbò báyìí. Tí ò bá kọ́lé sádùúgbò yẹn, àyànmọ́ yẹn ti ń yí padà díẹ̀díẹ̀. Ó dìgbà tó bá tó débi tá kádàrá ìpín àti àyànmọ́ ẹ̀ mọ́. Wípé ìpín tó yan, àyànmọ́ tó wá rọ̀ mọ́ náà ni pé ìpín tó yan ó ti sọ pé kò ló kọ́lé sí. Ṣùgbọ́n Ìbàdàn ló kọ́kọ́ lọ ralẹ̀ sí, irú ilẹ̀ tó bá rà sí Ìbàdàn, ó ṣeé ṣe kí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kó má rí lò àfi tó bá tó débi tí ìpín tòun àyànmọ́ ẹ̀ jọ dúró sí. Ìyẹn ló fi já sí pé ìpín àti àyànmọ́ ọmọ ìyá kan ṣoṣo jọ náà ni àwọn méjèèjì. Ní ìlànà kejì, ọ̀nà wo la wá lè fi mọ̀ irú ìpín tí mo yàn, ṣépin rere ni, ṣépin burúkú ni mo yàn látòde ọ̀run? Kì í ṣe gbogbo ẹ̀dá tó Olódùmarè dá ló yan ìpín rere o. Àwọn kan wọ́n yan ìpín tiwọn, Olódùmarè ó kó pé fún wọn, wọn ó kọ́lé, wọn ó lówó, wọn ó bímọ, wọn ó ralẹ̀, wọn ó ra mọ́tò, wọn ó fowó rán ọmọ lọ lóyìnbó, wọn ó fowó rán ọmọ lọ bí gíga. Àwọn kan kọ́ tiwọn wípé bóun ṣe wá lòun ó ṣe lọ nínú ìpín náà ni. Kí àwọn tí Olódùmarè kẹ́ kí wọ́n lè máa rántí Olódùmarè láti máa dúpẹ́ ló ṣe dá wọn tí ò ní. Ẹni tí ó bá ti jẹun tó ti yó, tó bá wá yàjà rẹ̀ nìkan tó déwájú ẹ̀ tó sọ pé látàárọ̀ mi ò mà tí ì rí nǹkan kan jẹ, ìrọ̀lẹ́ la wà yìí. Tóun dẹ̀ ti jẹun bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin, ẹ̀rí pé tírú ẹni bẹ́ẹ̀ bá mọnú rò, yóò mọ̀ pé dá, yóò máa dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Torí ẹ̀ Olódùmarè ò ṣe dá ìpín àti àyànmọ́ ẹ̀dá dọ́gba.
àwọn kan wà tó já sí pé àgbàlagbà ni wọ́n ó sì máa ṣe gate man fún ọmọ tọ́mọ wọn lè papà lè bí nínú ìpín tó Olódùmarè yàn ni, kì í ṣe pé ká máa fi wọ́n ṣe yẹ̀yẹ́. Ìpín tó Olódùmarè tí oníkálukú yàn níwájú Olódùmarè ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Lára àyànmọ́ tí fi ń ṣiṣẹ́ lóde ayé náà ni pé ó kéré ẹni tá a fi ṣàkàwé sí pé ọmọ kékeré àgbàlagbà á máa ṣílé géètì fọmọ kékeré. Ó ti wà nínú ìpín àtàyànmọ́ tiẹ̀ pé bóun bá dóde ayé o, ìpín tó yàn náà ni pé ìpín pé òun ò ní níláárí, òun ò ní jẹ́ nǹkan kan. Àyànmọ́ ẹ̀ náà wá ni pé yóò wà lọ máa ṣiṣẹ́ lábẹ́ àwọn ọmọ tí ò tó. Irú ọmọ tí ò tó yìí tó bá jẹ́ni tó mọ inú rò yóò mọ pẹ́ dá, yóò máa dúpẹ́ pé máa wúru bàbá yìí náà bímọ níyàwó lọ́mọ ńlẹ̀ tó wá ń ṣí géètì fún ọmọ inú ẹ̀. Tó b'Olódùmarè ṣe kádàrá ìrìn àjò títí ẹ̀ nìyẹn. Ọ̀nà wo la wá lè fi mọ̀ ṣépin rere ni mo yàn ni, ṣépin burúkú ni, ṣépin olówó ni mo yàn ni, ṣépin ọlọ́rọ̀ ni mo yàn ni. Gbogbo àwọn nǹkan wọ̀nyí làwọn bàbá wa látayé láéláé ni wọ́n ṣiṣẹ́ lé lórí. Ló fi já sí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní dààmú nínú ayé, wọn á dàgbàdàgbà, wọn á gùn lẹ́mìí, wọ́n dẹ̀ gbé ayé ìfọ̀kànbalẹ̀ pẹ̀lú ayé ìrọ̀rùn. Torí pé ní kẹ́lẹ́ tí wọ́n bá ti bí ọmọ láyé àtijọ́ ni wọ́n ti dákọsẹ̀jayé ọmọ. Látara àkọsẹ̀jayé yìí láti mọrú ìpín àtàyànmọ́ tọ́mọ náà gbé wá látòde ọ̀run. Irúfẹ́ ọmọ eléyìí o kò gbọ́dọ̀ fẹ́ èèyàn dúdú o, èèyàn pupa ló gbọ́dọ̀ fẹ́ o. Nínú àkọsẹ̀jayé yóò ti jáde. Ọmọ pupa ọmọ dúdú ló gbọ́dọ̀ fẹ́, kò gbọ́dọ̀ tiẹ̀ dédìí ọmọ pupa yóò ti mọ̀. Bọ́mọ yìí bá dàgbà o, iṣẹ́ báyìí ló gbọ́dọ̀ ṣe o, òwò báyìí ló gbọ́dọ̀ ṣe o, aṣọ báyìí ló gbọ́dọ̀ wọ, nǹkan báyìí ni ò gbọ́dọ̀ máa jẹ, nǹkan báyìí lẹ gbọ́dọ̀ gbé sá fún títí tí ó fi dàgbà àfìgbà tó bá tó jẹ́ fúnra rẹ̀. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni àwọn bàbá wa máa ń ṣe láyé àtijọ́ tí wọ́n dákọsẹ̀jayé ọmọ níjọ́ kẹta tí wọ́n bá ti bí ọmọ sóde ìsálú ayé. Eléyìí á máa jẹ́ atọ́nà fún ni, kì í jẹ́ kí a ṣe ìpín àtàyànmọ́ yàn. Ṣé ọmọ tí wọ́n ti dá àkọsẹ̀jayé tó wá ń dàgbà tí yẹ wá sọ pé wá o, bó bá ti tásìkò tó yàn o, tó fẹ́ yan olólùfẹ́ o gbọ́dọ̀ fẹ́ èèyàn pupa o, èèyàn dúdú ni àyànmọ́ ẹ̀ àti ìpín ẹ̀ yàn o. Ṣé mọ̀ pé irú ọmọ bẹ́ẹ̀ kò ní ṣẹ̀ṣẹ̀ gbé, tí wọ́n sì ti sọ fún pé tọ̀ nǹkan báyìí ni wọ́n dẹ̀ pè léwu ẹ̀, nǹkan báyìí má dé bẹ́ẹ̀, nǹkan báyìí má dé bẹ́ẹ̀ o. Kò ní jẹ́ kọ́nà ẹ̀dá ó dàrú, torí pé ìwọ̀ tá à ń jẹ náà kò ní jẹ́ kí májẹ̀mú ìpín ó tètè wá sí ìmúṣẹ lásìkò látara ìwọ̀ jíjẹ. Ṣùgbọ́n látara àkọsẹ̀jayé àti ifá dídá náà làwọn bàbá wa fi mọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí. Mo ṣèrántí díẹ̀ nígbà tí mo fẹ́ kúrò ní ìlú mi wá sí ìlú Èkó kó tó di pé Olódùmarè ní ká kalẹ̀ sí Ògùn state tá a wà yìí. Mo rántí pé ìyá mi sọ fún mi pé wọ́n ní gbogbo ohun tí ń bá lò láyé omi ò gbọ́dọ̀, gbogbo bí wọ́n bá ti ń fa èéfín mi ò tiẹ̀ gbọ́dọ̀ dúró mbẹ̀ débi pé máa wá gbìyànjú láti mu sìgá àbí láti fa sìgá àbí láti fa nǹkan kan tó ń jẹ́ èéfín pé kò bá ìrìn àjò ayé mi mu. Mo sì tẹ̀lé, mo sì padà rí àyípadà dáadáa torí padà gbé mi débi tí mò ń lọ lásìkò. Ṣùgbọ́n tó bá pọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ni nígbà tó yẹ pé kò mọ̀ bóyá èéfín ìgan ni kò bá májẹ̀mú àti pín òun, orí èéfín lòun ó máa fà ni ó máa ti jẹ ni ó ti máa mu. Ní ọ̀rọ̀ àrẹ̀yìn yóò rí i pé wọ́n ń sọ pé ọmọ ológo lòun, ọmọ ọlọ́lá lòun, ṣùgbọ́n kò rí ògo àti ọlá yẹn lò látàrí èèwọ̀ tóun fúnra rẹ̀ ti ń jẹ. Èèwọ̀ a máa dá ìpín àti májẹ̀mú a máa dá dúró lápá àbíkọ́. Ṣùgbọ́n ọ̀nà àbáyọ kan ṣoṣo tí Olódùmarè fún wa náà ni ọ̀nà ifá tó Olódùmarè fi ta wá lọ́rẹ nílẹ̀ Kóòtù Òjìrè pé bọ́rọ̀ bá rújú a máa bilẹ̀ léèrè. Ifá náà la tọ́nà ẹ̀dá lóde ìsálú ayé, òun náà lálágbàwí wa láàrin àwa àti Olódùmarè. Ifá yìí náà làwa gbéjanlẹ̀ la fi mọ irú ìpín wo ni lágbájá ní, irú ìpín wo ló yàn látòde ọ̀run, ṣépin olówó ni àbí ìpín ibi nínú ìrìn àjò ayé. Àwọn eléyìí náà ló tún máa ń fa ọ̀pọ̀lọpọ̀ tí ò bá ní àǹfààní láti wá dá àkọsẹ̀jayé láti kékeré tó sì ti dàgbà tó ti di ẹni tó ti bàlágà títí ń bá obìnrin lájọṣepọ̀. Àwọn nǹkan yìí kì í farahàn bí ìgbà tí èèyàn sì wà ní lòjólòjó tó ṣẹ̀ṣẹ̀ jáde nínú ẹ̀jẹ̀. Eléyìí la fi máa wá ń fúnrú ẹni bẹ́ẹ̀ nímọ̀ràn láti pé àfi kó tún lọ tẹ ifá. Nígbà tá a bá tún tẹ ifá tó bá wọ gbódù tó bá fojú kan odù tó bí látòde ọ̀run wáyé yóò padà tún rọ̀. Eléyìí á tún máa ka ìwọ̀ fún ni, yóò jẹ́ ká mọ kí ni jíjẹ kí ni mímu, irú ìrìn àjò wo la gbọ́dọ̀ rìn, irú ìrìn àjò wo ni a ò gbọ́dọ̀ rìn. Nídìí eléyìí ifá náà ni atọ́nà ẹ̀dá lórí àti mọ ìpín àti àyànmọ́ tó yàn láti òde ọ̀run wá sílé ayé. Eléyìí náà dúró bẹ́ẹ̀ nínú ìrìn àjò. Ǹjẹ́ ìpín àti àyànmọ́ tá a wá ń sọ̀rọ̀ lé lórí ìjó tiẹ̀ ṣe wá yí padà bóyá ẹni tó Olódùmarè kádàrá ẹrù burúkú sínú ayé ẹ̀ tó já sí pé àti kádàrá pé kò ní níláárí, kò sì ní jẹ́ nǹkan kan lóde ayé, bó ṣe wá náà ni ó ṣe lọ. Ṣé ọ̀nà àbáyọ wà láti tún ìpín yìí yàn àbí ọ̀nà àbáyọ ò sí? Ìdáhùn sí ìbéèrè eléyìí náà ni pé kò sí ọ̀nà àbáyọ kankan
lórí àti yí ìpín àbí kádàrá padà tí a bá ní parọ́ tanra wa jẹ, torí pé gbogbo ohun tó Olódùmarè ti kọ látijọ́ tá a ti ń bọ̀ láti ìdí ìkọ̀lú ọ̀run bọ̀ wá sí ìkọ̀lú ayé ló ti kọ gbogbo ohun tẹ́dà ó jẹ́ àti ohun tí ò ní jẹ́ ló ti kọ. Eléyìí náà ló fi yé wa nínú bíbí tí wọ́n ń bí ẹ̀dá tó já sí pé tibitire ni wọ́n ń bí wa. Àwa tá à ń sọ̀rọ̀ yìí ní ire, ibi tí wọ́n bí pẹ̀lú wa kò kú, àti tí wọ́n jó, àti tí wọ́n jù sí ṣáláńgá, àti tí wọ́n rì mọ́lẹ̀, kò sí kankan tó kú. Àwọn náà wà láfojífojì ayé ọ̀run ni. Eléyìí náà ni àpẹẹrẹ tó Olódùmarè ti fi ń yé wa pé tibitire lòun dálé ayé. Àwọn kan ó máa ní, àwọn kan ó ṣaláìní, àwọn kan ó máa kó ètò pọ̀, àwọn kan ò ní tiẹ̀ rí kó rárá. Bí Olódùmarè ṣe kádàrá ìrìn àjò ìgbésí ayé ni ìwọ̀n wọ̀nyí. Ẹ rí ohun làwọn àgbàlagbà ṣe máa ń sọ pé àyànmọ́ ògbóògùn ṣèborí lẹ́lẹ́jọ́, kórí ẹni kó Olódùmarè má jẹ́ kí orí ẹni kó tako ni. Nídìí eléyìí kò sí ọ̀nà àbáyọ fún àti yí kádàrá àbí ìpín padà. Ọ̀nà àbáyọ kan ṣoṣo tí ó wà ńbẹ̀ ojú wípé ẹni tó Olódùmarè bá tiẹ̀ wá kádàrá wípé tọ̀ ayé tó ń lọ yìí ò ní jẹ́ nǹkan kan. Olódùmarè nífẹ̀ẹ́ àwa ènìyàn tó bẹ́ẹ̀ gẹ́ tó já sí pé a máa wá fi àwọn nǹkan bí àṣírí bíbò ó fi ta wá lọ́rẹ pé kàkà káṣírí ẹ̀ tú. Ṣe mọ̀ pé ìpín tó yàn látòdì ọ̀run nísìnyí ó ti yàn pé òun ò ní kọ́lé, òun ò ní níláárí, òun ò sì ní jẹ́ nǹkan kan. Ṣùgbọ́n tí a bá fẹ́ ṣiṣẹ́ lórí ẹ̀ láti yí pé a wá fẹ́ bá gbìyànjú láti ṣe àtúnṣe díẹ̀ nínú ìrìn àjò yìí, a ti mọ̀ pé kò lè yí padà. Ẹni tá a sọ pé olòṣì ni, bó ṣe wáyé ni ó ṣe lọ, kò sí àyípadà kankan tá a lè ṣe fún un débi pé bóyá kó dolówó. Bí irú ẹni bẹ́ẹ̀ papà tiẹ̀ lọ ń ṣoògùn tó lọ ń ṣoògùn owó tó ṣáájú owó kò lè jẹ́ látàrí pé àkádàrá owó mọ́. Ṣùgbọ́n ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà ńbẹ̀ náà ni pé irú ẹni bẹ́ẹ̀ a máa ṣe àwọn iṣẹ́ Ifá òpàpà tó já sí pé igba ọ̀nà ní wọlé kán. Àwọn bàbá wa látayé láíláí wọn a máa ṣe fún irúfẹ́ ẹni bẹ́ẹ̀ débi pé gbogbo èyí tí ó lò láyé kò ní lò nínú ìnira. Yóò máa jẹ nínú ìrọ̀rùn, yóò máa mu nínú ìrọ̀rùn. Ilé ọlá à ń ṣe nǹkan ńláńlá nìkan ni irúfẹ́ ẹni bẹ́ẹ̀ lè máa ṣe gẹ́gẹ́ bíi pé kò sí nínú kádàrá ẹ̀. Bẹ́ẹ̀ a sì ti rí nínú kádàrá náà pé yóò tún máa jìyà nínú àti jẹ àti mu ni. Ṣùgbọ́n tá a bá ṣiṣẹ́ Ifá yìí fún wọn gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe ń ṣe láyé àtijọ́, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò máa jẹ nínú ìrọ̀rùn, yóò sì máa mu nínú ìrọ̀rùn, kò ní rí wàhálà, kò ní rí dààmú. Ńṣe ló já sí pé à ń kọ́lé, à ń ra pléènì nìkan ni irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ló lè má bá wọn lò. Èyí nìkan ṣoṣo ni àǹfààní tí Olódùmarè fún ni láti lè sọ pé a tún ìpín yẹn a tún ṣe ni, kò ṣeé tún yàn. Agbára wà láti tún ìpín yẹn ṣe, láti pé kẹ́nìyẹn máa jẹ nínú ìrọ̀rùn, ṣùgbọ́n kò ṣeé tún yàn. Kò sí bá a ṣe fẹ́ tún yàn tí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tó lè di ọlọ́lá tàbí tó lè di mílíọ̀nìyà láyé. Ṣùgbọ́n ní apá abòmíì, gẹ́gẹ́ bí àwọn bàbá wa mọ̀nìmọ̀nì tún ṣe máa ń sọ, wọn á lóníṣẹ́ àrà lÓlódùmarè. Èyí tó bá wá wù nínú ọlá ńlá ẹ̀, ó ṣeé ṣe kó ṣàánú irúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn ìrírí tá a ti rí, kò wọ́pọ̀ nínú wípé kárí wípé kádàrá àti ìpín tá a ti rí pé òṣì lẹ́ni yíyàn, kárí wípé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó wá yí padà, ó tún ṣe rere. Torí pé nínú ìrìn àjò ayé náà, bí èmi náà bá ní kí n fi ti tèmi ṣàkàwé, èmi náà ti rin àwọn ìrìn àjò kan ní àwọn àkókò kan sẹ́yìn tó já sí pé mo wá rin àwọn ìrìn àjò yìí. Gbogbo bá a ṣe gbìyànjú lórí nǹkan náà, ojú kan náà ló wà. Nígbà tí a sì ti mọ̀ pé kádàrá àti ìpín ló ń da nǹkan náà láàmú. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ipò alágbára àti ipò ọ̀jọ̀gbọ́n tá a wà, tá a rò wípé a lè rí ṣe, nígbà náà lọ́hùn nǹkan náà ò ṣeé ṣe. Bákan náà nínú ìpín àti àyànmọ́ tí à ń sọ̀rọ̀ lé lórí yìí, lótìítọ́ ẹ̀dá mi wà nínú ayé tó já sí pé ó yan ìpín rere, ó yan orí owó, ó yan orí ọlá, ó sì yan orí ọrọ̀ látòdì ọ̀run wálé ayé. Ṣùgbọ́n Olódùmarè dá àwọn àgbààgbà mọ́nímọ́ní sínú ayé tó já sí pé àwọn awo níṣe bí àwọn awònìyàn ṣèkà wà nínú ayé tó já sí pé wọ́n lè yí kádàrá yìí padà, ṣùgbọ́n síbẹ̀ wọn ò lè yí padà. Ìrìn àjò tí ó máa ń ṣẹlẹ̀ nínú eléyìí ò ju wípé ẹni tá a ti kádàrá ọlá tòun ọrọ̀ mọ́, àwọn àgbàlagbà nínú ayé lágbára láti sọ bóyá fún àpẹẹrẹ bóyá Olódùmarè ti wo kádàrá pé tí lágbájá ẹ̀ bá dòde ayé o nínú ìpín àti kádàrá tó yàn pé tó bá ti pọ́ ọmọ 20 ọdún lÓlódùmarè ó ti máa ṣiṣẹ́ àrà nínú ayé ẹ̀. Táwọn àgbààgbà olójú 16 tí wọ́n ti wá rí, wọn ò lè yí kádàrá dà, ṣùgbọ́n wọ́n lè fa kádàrá sẹ́yìn. Ìrìn àjò 20 ọdún yìí tí Olódùmarè ti kádàrá pé 20 ọdún ni ó fi lò
ó wá ṣeéṣe kírúfẹ́ ẹni bẹ́ẹ̀ kó máa pé 30 ọdún 40 ọdún kó má ti rí kádàrá náà lò gẹ́gẹ́ bó Olódùmarè ṣe kádàrá ẹ̀. Ìrìn àjò ayé ni ṣùgbọ́n wọn ò lè yí padà. Kó Olódùmarè má jẹ́ kí oore tí Olódùmarè ti kádàrá pa á lò láàárọ̀ kùtùkùtù ká lọ fi ọjọ́ ogbó lò ó. Nígbà tí mo wà ní èwe táwa náà wà ní bachelor, bàbá kan wà, àwọn tó ọ̀rọ̀ yìí bá ṣojú ẹ̀ tí wọ́n bá ń gbọ́ program yìí wọ́n máa rántí. Bàbá yìí jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ ìjọba. Ó gbìyànjú láti níláárí láti ṣe ṣùgbọ́n ogun ayé ò jẹ́. Owó pension tí wọ́n tún fún bàbá náà gbà tó yí bàbá náà fi iṣẹ́ ìjọba lẹ̀ tí ó fẹ̀yìntì. Ní ọdún tá à ń sọ yìí, àwa sì wà ní boys ńgbà náà, agbalé sínú ibẹ̀ ni mò ń ṣe bachelor nínú ilé náà lọ́dún náà. Owó tí bàbá yìí gbà ó tó kọ́ ilé 4-5, ṣùgbọ́n bí ògo tí ń jẹ́ ti Ọlọ́run gẹ́gẹ́ bí ogun ayé tí wọ́n fi fa ìrìn àjò bàbá yìí sẹ́yìn. Bàbá yìí ò kọ́ yàrá kankan nínú adúrú owó yìí. Ọtí ni bàbá yìí fi gbogbo owó mu tán. Léè tó já sí pé àwọn ẹmẹ̀wẹ́ tó kù tí wọ́n jọ gba owó, àrẹ́ni tó kọ́ upstairs, àrẹ́ni tó kọ́lé 2, àrẹ́ni tó kọ́lé 3. Kí la wá fẹ́ fàyọ gẹ́gẹ́ bí àpẹẹrẹ nínú àyànmọ́ àti kádàrá tá à ń sọ yìí. Bàbá yìí yan ìpín rere, ó yàn pín pé òun ó kọ́lé láyé ṣùgbọ́n ayé ló yí padà ni wọn ò jẹ́ kó rí kọ́. Ìwọ̀n bá ṣéǹjì díẹ̀ tó kù lọ́wọ́ bàbá yìí, ó di tó já sí pé ọmọ tí yóò ń jọ kan tán ó bá lọ já sí kànáà, ẹsẹ̀ bá kan, gbóbì ni wọ́n ná gbogbo owó tó kù sí nínú owó pension. Bí bàbá yìí ṣe wà lójú kan náà nìyí, bàbá bẹ̀rẹ̀ sí ní lò gbésí ayé bẹ́ẹ̀ fà á títí. Ó wá dijọ́ kan ni bàbá náà wá pè mí torí ó nífẹ̀ẹ́ mi púpọ̀, ó wá ní òun fẹ́ máa ta fùfú, àtẹ̀kọ, àtẹ̀bà kò lọ́bẹ̀. Láyé ayé ìgbà tá à ń sọ ẹ̀bà kò lọ́bẹ̀ wà. Wọ́n wá obìnrin kan ní máa wá ń pọ́n àwọn nǹkan wọ̀nyí ní máa wá ń gbé fún bàbá yìí. Bàbá yìí wá ń tà, ó wá ń tà. Nígbà tí bàbá yìí tà títí àgbà ti dé ńgbà náà o. Ó wá di bí ẹ̀yìn ọdún kẹta tí bàbá yìí ti ń ta àwọn nǹkan yìí. Gẹ́gẹ́ bí wípé a ti kádàrá pé bàbá yìí ó nílé lórí, yóò kọ́lé, yóò sì parí ilé. Bàbá yìí wá pè mí lẹ́yìn ọdún kẹta pé lágbájá, mo ní òun fẹ́ fàṣírí kan sí mi lọ́wọ́, òun fẹ́ ralẹ̀. Mo wò pé níbo ni bàbá yìí ti fẹ́ rówó ralẹ̀ ń di à ń tẹ̀kọ à ń tẹ̀bà kò lọ́bẹ̀. Èló lẹ ní lọ́wọ́ bàbá lòun ní iye mílíọ̀nù báyìí lọ́wọ́. Mílíọ̀nù bò ó ń bo lẹ ti rí? Ó ní di iṣẹ́ yìí náà ni. Ni bàbá bá ṣe abẹ́ bẹ́ẹ̀dì ẹ̀, owó kún bẹ́ẹ̀ gèlètè lóòótọ́. Ká má fọ̀rọ̀ gùn, mo bá bàbá yìí ralẹ̀. Àbáwọn eníkere èjìkere ó kọ́ ojúlé 12. Bàbá yìí parí ojúlé 12 yìí. Ó fa mi sí, ó faná sí, ó ṣe gbogbo ọgbà rẹ́gẹ́dẹ́ ojúlé 12 pé gẹ́gẹ́ bí yí pé a ti kádàrá pé bàbá in tó yẹ kó ti ṣe láàárọ̀ ọjọ́ ló padà wá fi ọjọ́ alẹ́ ṣe. Kí la fẹ́ fàyọ́ bẹ́ẹ̀ náà ni pé ayé lè yí kádàrá, wọ́n lè sún kádàrá síwájú ni. Ayé kan ò lágbára láti yí kádàrá Olódùmarè padà. Ṣùgbọ́n ìrìn àjò ọdún kan, ayé lè sọ di ọdún 10 mọ́ni lọ́wọ́. Ìyẹn la ṣe ń pe gbogbo wa nílẹ̀ Kóòtù Òjìrì pé ká múra. Bàbá yìí parí ilé yìí, ó kọ́lé yìí, ó parí ẹ̀, ó kó lọ bẹ̀. Bó tilẹ̀ já sí pé kò tọ́jọ́ kò tóṣù ni bàbá náà fi òde ayé sílẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí kádàrá tó Olódùmarè ti kádàrá mọ̀ pé yóò kọ́lé, ayé ló fà sẹ́yìn. Bàbá yìí kọ́lé yìí, ó parí ẹ̀, kò kàn pé ọjọ́ kò póṣù ni bàbá fi ilé ayé sílẹ̀ tó jáde láyé. Ayé lè fa kádàrá dà sẹ́yìn ni. Wọn ò lè yí kádàrá Olódùmarè padà. Kò sẹ́ni tó lágbára láti lè yí ìpín àti kádàrá tó Olódùmarè tó ti kọ. Kò sẹ́ni tó lágbára láti lè yí padà. Àfi èyí tó bá wo Olódùmarè nínú àánú ẹ̀ tó bá fẹ́ yí padà. Tó bá fẹ́ yí padà yìí náà kì í ṣe pé òun fúnra rẹ̀ ni ó sọ̀kalẹ̀, yóò wá tarí irú ẹni bẹ́ẹ̀ lọ sọ́dọ̀ aláwòore. Ìyẹn ni ó wá sọ pé tó bá dẹ̀ gbìyànjú ọ̀nà báyìí, tá bá gbìyànjú ọ̀nà báyìí, tá bá fi bẹ Olódùmarè, ó ṣeé ṣe kó Olódùmarè kó wọnú ọlá ẹ̀ kó padà ṣàánú ẹ̀ o. Ṣùgbọ́n ìpín tó yàn ìpín burúkú ni. So tó bá jẹ́ pé nínú tó Olódùmarè tó ti wo Olódùmarè láti yí kádàrá ẹni yẹn kó tún ṣe fún níwọ̀nba díẹ̀ ni. Gbogbo ohun tá a bá ṣe fún irúfẹ́ ẹni bẹ́ẹ̀ lásìkò náà, Olódùmarè á sì jẹ́ kó bá lára mu. Ìrìn àjò ayé àyípadà. Ṣùgbọ́n ńṣe ló já sí pé kò ní tó ti tàwọn tó kù gẹ́gẹ́ bíi pé Olódùmarè ò kádàrá oore fún un. Nídìí eléyìí, ayé ò lè yí kádàrá dà, wọ́n lè fọwọ́ kádàrá sẹ́yìn ni. Olódùmarè kó má jẹ́ ká lo ìgbà tó yẹ tí Olódùmarè ti kọ́kọ́ á lò nígbà òwúrọ̀ pẹ̀lú ìrọ̀rùn, kó má lọ jẹ́ pé ayé ò yí padà tó jẹ́ pé ọjọ́ alẹ́ nírúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó ti máa lò. Èyí ni ìyàtọ̀ tó wà láàárín àwọn ìyànnàná tí a yànnàná fún gbogbo wa, kí Olódùmarè kó ṣàánú fún wa. Tí a bá sọ pé èèyàn ológo ọmọ, ògo míì wà tó já sí pé ògo ìràwọ̀ lásán ní òní. Fún àpẹẹrẹ, ẹ jẹ́ ká wo lára àwọn òjíṣẹ́ Olódùmarè tí Olódùmarè ti rán wá sáyé rí, lè tá ń pè ní Jésù.
táwọn ẹlẹ́sìn ìbílẹ̀ alẹ́sìn mùsùlùmí pè ní Yísá. A rí i pé ògo ńlá ló gbé wá sáyé. Ṣùgbọ́n irúfẹ́ ọmọ yìí tó bá yẹ pé nígbà tí wọ́n bí ń ṣe ni wọ́n dáfá lórí àbí wọ́n ṣèbéèrè kan lórí ẹ̀, wọ́n á jẹ́ kó yé wọn pé ológo ọmọ ni o. Ṣùgbọ́n àìmáa yànnàná ògo yìí ó ń jẹ́ kọ́pọ̀lọpọ̀ máa sáré ìsákúsà kiri nínú ayé. Ẹ wo ògo tá a fún ẹni tá à ń sọ yìí, ògo àgbáyé ni. Lẹ́yìn tó tún kú tán, ògo yẹn sì tún tàn tí ò sì ní kúrò lóde ayé mọ́ láéláé. Ògo tí a fi fúnrú wọn yìí ó yàtọ̀ sí ògo pé mi ò lówó lọ́wọ́ o, torí pé wọn ò lówó. Bẹ́ẹ̀ lẹni tá à ń sọ yìí ò bímọ, kò níyàwó. Bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tá à ń kà mọ́ ògo láyé, lára àwọn nǹkan tá à ń kà mọ́ ògo nìyí. Ọ̀pọ̀lọpọ̀ nígbàgbọ́ pé tí wọ́n bá ti pè mí lólógo ọmọ, ó di ọ̀nà mo gbọ́dọ̀ lówó. Kì í ṣe gbogbo ológo ọmọ ni a kọ owó mọ́. Ògo mi wà nínú àwọn ọmọ tó jẹ́ ọmọ area boys lásán, tó já sí pé ọmọ ológo ni, òkìkí ẹ̀ kàn ju ti ẹni tó lówó tó jẹ́ multi billionaire lóde ayé lọ. Mílíọ̀nìà míì wà láyé tí wọn ò mọ̀, táwọn ẹ̀dá ò tiẹ̀ gbórúkọ ẹ̀ rí rárá. Ṣùgbọ́n ẹ máa wá rí ọmọ ọ̀tá tí ò tiẹ̀ jẹ́ nǹkan kan, tí ò ní lárí, tí ò ní kankan, ògo ẹ̀ á sì kàn káàkiri ayé tó yẹ sí pé wọ́n ní bẹ́ẹ̀ bá tí ì rí lágbájá, ọ̀rọ̀ yìí ò lè níyànjú. Lára ògo ni, ògo tó ní kálukú ń gbé wá sáyé ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ṣùgbọ́n kí ni tó wá ń ba ọ̀pọ̀lọpọ̀ ògo jẹ́, tí ó yẹ sí pé èyí tá a bá rí tó jẹ́ ọmọ tí ó jẹ́ ọmọ ológo, tí ó ní lárí, tí ó jẹ́ èèyàn, tí ó kọ́lé mọ́lé, tí ó ralẹ̀ mọ́lẹ̀, tí ó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan mèremère lóde ayé, tí ó kàn máa wá fetí gbọ́ pé òun kàn lógo yìí lásán ni, òun ò rógo yìí lò. Àyànmọ́ a máa fà á lọ́nà wo ni àyànmọ́ fi ń fà á? Ẹ jẹ́ ká ti bí wò nígbà tí a bá sọ pé èèyàn ọmọ ológo ni òun. Ṣùgbọ́n nínú àyànmọ́ tó yàn látòde ọ̀run náà ni pé bó bá fẹ́ yàwó kìíní kò ní tí ì ní lárí, ó dìgbà tó bá fẹ́ kejì kó Olódùmarè tó sọ̀rọ̀ ẹ̀ dayọ̀. Tí irú ìyàwó ẹni tá à ń sọ yìí tó bá ti wá sáré àlùmọ̀ǹkọ́rọ́ yìí lábẹ́lẹ̀, tó ti tọ oko àwọn onímọ̀ lọ, ipe tọ̀ ọkọ mi ò fẹ́ kó fẹ́ yàwó méjì láyé, èmi nìkan náà ni kó máa rí tọ̀sán tòru, kó má lè rojú ráyè láti fẹ́ yàwó kankan. Tí wọ́n wá derú ọkùnrin bẹ́ẹ̀ mọ́lẹ̀ tí ò rojú ráyè fẹ́ yàwó. Bẹ́ẹ̀ nínú àyànmọ́ tí ó gbé ògo ọkùnrin yẹn jáde náà ni wípé bó bá ti ń doníyàwó méjì láyé o, níṣe ni Olódùmarè ó bùkún ọlá àti iyì ẹ̀ tí ògo ẹ̀ á wá tàn kárí ayé. Ṣùgbọ́n nígbà tí wọ́n ti dé àyànmọ́ ìmọ́lẹ̀ tí wọ́n jẹ́ kó rójú ráyè fẹ́yàwó kejì, ọ̀nà dà tí ó fi wá tí ògo yóò fi farahàn. Irúfẹ́ ẹni bẹ́ẹ̀ wà nínú ìdààmú làásìgbò, yóò máa wá sáré gbogbo ibi tó bá wá dé, wọ́n máa sọ pé ọmọ ológo sì ni ọ́, ṣùgbọ́n kò ní rí ògo yẹn lò látàárọ̀ dalẹ́. Fún àpẹẹrẹ, ọkùnrin kan wá sọ́dọ̀ mi níbi yóò ti máa lọ bí 20 ọdún sẹ́yìn. Ó wá sọ fún mi pé bàbá òun máa ń sọ̀rọ̀ kan ní gbogbo àkókò tá à ń sọ yìí kò ní láárí rárá, gbogbo nǹkan ẹ̀ polúkúmuṣu. Ó sì ti fẹ́ yàwó kan. Ó wá bá mi pé òun ò lágbára láti fẹ́ yàwó méjì, ṣùgbọ́n kí bàbá òun tó kú ni bàbá òun máa ń sọ fún òun pé tóun bá fẹ́ ní láárí, tóun fẹ́ jẹ́ èèyàn láyé o, àfi kóun fẹ́ ìyàwó méjì. Bóun ò bá tí ì doníyàwó méjì láyé, òun ò lè rógolò. Ó lóun máa wá wò pé òun tóun fẹ́ yàwó kan tóun ò rí yàwó kan bọ́. Bó bá wá lọ tẹsẹ̀ boko ìyàwó kejì, ṣé kìí ṣe páyé òun fẹ́ parẹ́ pátápátá? Ó dìdí ní tóun fi tọ̀ mí wá kí n ṣàyẹ̀wò fóun. Àbá ṣàyẹ̀wò, mo wá rí i pé bàbá ò ṣépè fún o. Àyànmọ́ tó yàn látòde ọ̀run náà ni pé ìgbà tó bá doníyàwó kejì ní ire gbogbo tó ire gbogbo fún un. Ìyàwó tó sì fẹ́ sílé yìí ṣànpọ̀n náà ni. Mo wá ní ìṣe ni yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù, yóò sì fi ọgbọ́n ṣe, ṣùgbọ́n àfi kó lọ fẹ́yàwó méjì nínú àìní ẹ̀. Ká má fọ̀rọ̀ gùn, ọmọkùnrin lọ fẹ́yàwó kejì, ó fẹ́ pamọ́, ó di pé ìyàwó ti lé mọ̀, ó di wàhálà, ó dariwo, ó dẹjọ́, ó dọ̀ràn, ó ṣàfọ̀pọ̀lọpọ̀ sùúrù, ó fi tán. Nígbà tí ó fi tó òṣùpá 3 sí 4, èyí tá ń pè lóṣù 3 sí 4 níjẹ́ bẹ́ẹ̀, ọmọkùnrin yìí iṣẹ́ tó ń ṣe, ńṣe ló já sí pé iṣẹ́ tó kọ́ láàárọ̀ ọjọ́ kò rí iṣẹ́ yẹn gbà rí láyé. Lẹ́yìn tó doníyàwó kejì yìí ló kọ́kọ́ gba iṣẹ́ ńlá nínú iṣẹ́ tó kọ́ láyé. Iṣẹ́ òun náà ló wá là ló sọ di ọlọ́rọ̀ ènìyàn àti ènìyàn àtàtà títí wá dè ní. Ẹ dákun, ǹjẹ́ tí irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ bá ti wá de ọkọ yẹn mọ́lẹ̀ pé kó má lè fẹ́yàwó kejì, ẹ rí pé wọ́n kàn jọ wà nínú ìpọ́njú àti wàhálà ni. Ògo àti ìràwọ̀ tá a wá dá mọ́mọkùnrin yẹn pé ológo ọmọ ni kò wá ní rógo yẹn lò. Ṣùgbọ́n nígbà tí ìyàwó ẹ̀ ò ṣerú ẹ̀ tó Olódùmarè kádàrá tó fi wá rí ìyàwó kejì fẹ́, ó wá di pé gbogbo bẹ̀rẹ̀ sí ní tó ire lé lọ́wọ́. Ẹni táwọn wí ti ní ilé iṣẹ́ nínú Èkó yìí tó pọ̀ rẹpẹtẹ tí mi ò lè kà mọ́ nísìn. Ó ti kọ́lé kì í ṣe lé 2, 3, 4 mọ́.
ó wá rí ògo àti kádàrá ẹ̀ ó wá rí lò. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló ti fi ìgbónára ló ti fi ba kádàrá ògo tí wọ́n gbé fún ìyàwó ẹ̀ jẹ́, torí pé bó ṣe wà lọ́kùnrin náà ló wà lófóbìnrin. Ọkùnrin mi náà wà tó jásí pé yóò máa ṣe lára ìyàwó ẹ̀ tí yóò tiẹ̀ máa wò pé òun ò fẹ́ kí ìyàwó òun ní lárí síwájú òun láyé, tó ti gbàgbé pé àyànmọ́ tóníkálùkù gbé wá sáyé ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Àti rí ọkùnrin tó jásí pé ìyàwó ẹ̀ síwájú ẹ̀ kọ́lé, tí ọkùnrin yìí tó sì rìn kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ tó lọ fi iṣẹ́ ibi sínú ilé fún ìyàwó yìí, kí ìyàwó yìí má lè rojú ráyè láti parí ilé náà, tó yẹ pé obìnrin yẹn láti bí 20 ọdún nísìnyí kò rí ilé náà parí títí dèní. Nínú ìrìn àjò ayé, àyànmọ́ tí Olódùmarè bá ti yàn mọ́ ẹ̀dá ní kẹ́ ẹ jẹ́ ká gbà. Èyí tá a fi ń ṣera wa tá a fi rógolò ló pọ̀ jù. Nínú àyànmọ́ ẹlòmíì àti yàn mọ́ fún pé ó dìgbà tó bá pàdé lágbájá kan àbí tó bá dọlọ́mọ láyé ni ọmọ ológo tí wọ́n ń pè é nire náà tó wáyé. Ṣùgbọ́n àwọn ìka ènìyàn wọ́n ó ti rí i pé ìgbà tí lágbájá yìí bá ti dọlọ́mọ láyé àbí tó bá doníyàwó láyé ni ògo tó Olódùmarè gbé fún yìí ni ó tàn kárí ayé. Wọn wà ní jẹ́ kí irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ wọn ní jẹ́ kó rọ́mọ bí lásìkò débi kí àyànmọ́ ẹ̀ má padà wá sí ìmúṣẹ. Eléyìí ló fa ọ̀pọ̀lọpọ̀ ogun tó ń bẹ nínú ayé tó yẹ pé lómìn ó ń dààmú kiri ni kò ní rọ́mọ bí, nígbà tí wọ́n ti mọ̀ pé ìjọ tó bá ti dọlọ́mọ láyé náà ni ògo tí wọ́n kádàrá mọ́ ni ó ti tàn, tí ó dẹni ọlọ́lá, tí ó dẹni ọlọ́rọ̀. Wọn wà ní jẹ́ kọ́mọ yẹn wáyé lábọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ogun nínú ayé òun ló ń bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí a pè lọ́mọ ológo tí wọn kì í fi rí ògo lò. Ẹlẹ́ẹ̀kejì náà ni pé a fẹ́ jẹ́ ká mọ̀ wípé kì í ṣe gbogbo ògo náà ni bọ́n bá ti ní ọmọ ológo ni àfi kí n lówó, àfi kí n kọ́lé, àfi ògo míì wà tó yẹ pé ògo ajé ni, tó yẹ pé olówó ni wọ́n mọ̀ káàkiri ayé tó gòyìn ó tàn. Ògo míì wà tó yẹ pé ògo òkìkí lásán ni, tó yẹ pé òkìkí lẹ́nu rẹ̀ níbẹ̀ ó ní tí gbogbo nǹkan ó sì máa lọ déédéé, wọ́n ó máa mọ̀ káàkiri ayé. Ó ṣeéṣe kó má gbé ajé dání. Ẹlòmíì sì ní nínú ògo tá a fún, á fún lógo owó, á fún lógo òkìkí, á fún lógo ire gbogbo. Ẹ̀dá b'Olódùmarè ṣe kádàrá oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tí ò jẹ́ kọ́mọ ológo orí ògo lò ju wípé àwọn oníṣẹ́ ibi tí wọ́n ti fi gbónára àti wàdùwàdù tí wọ́n ti fi tún àyànmọ́ ṣe, tí wọ́n ti gbàgbé pé àyànmọ́ tó ní kálukú kọ lóde ìsálú ayé ó yàtọ̀tọ̀ síra wọn. Eléyìí wọ́pọ̀ púpọ̀ láàrin àwọn obìnrin, bó tilẹ̀ yá sí pé ó ń ṣẹlẹ̀ láàrin ọkùnrin náà, ṣùgbọ́n àárín obìnrin ló pọ̀ sí jù. Ẹlòmíì ò torí ogún tọkọ ti ní yóò wò wípé mi ò fẹ́ kí obìnrin mi wá jogún ọkọ mi, yóò di ọkọ mọ́lẹ̀ bí ẹran ṣó. Bẹ́ẹ̀ náà ló wà lọ́kùnrin náà. Léè tó ti gbàgbé pé látara àwọn nǹkan wọ̀nyí ògo mi wà tó yẹ pé ara obìnrin la so mọ́, tó yẹ pé látara ọkùnrin ara obìnrin la so ògo yẹn mọ́, tó yẹ sí pé tí a bá ti wá pa ògo yìí mọ́lẹ̀ tá a jẹ́ kí obìnrin mi rojú ráyè rí ọkùnrin yẹn, ọkùnrin yẹn ò ní rí ògo yẹn lò. A wá wà nù ayé lásán, ó kàn máa pè lọ́mọ ológo kò ní rógo lò. Bẹ́ẹ̀ náà ló já sí pé a fi ògo mi sára obìnrin, tó já sí pé ara ọkùnrin ni ire tí ó ti gbogbo tí ó fi là láyé ara ọkùnrin la fi sí. Ṣùgbọ́n nígbà tọkọ ẹ̀ náà bá ti wò pé torí ìgbónára mi ò fẹ́ kán bá mi fẹ́ yàwó mi ò fẹ́ kán ṣe kinní kan, tó náà ti lọ rìnrìn ààbò sí lẹ́yìn láti fi de obìnrin ìmọ́lẹ̀ kó má lè rí ògo lò, yóò wá di pé wọ́n kàn máa pè lọ́mọ ológo kò ní rógo lò, torí pé ibi tá a so ògo ẹ̀ mọ́ wọn jẹ́ kó débẹ̀. So gbogbo ògo láyé ló já sí pé Olódùmarè ti fi sí ara ibì kọ̀ọ̀kan, tó já sí pé bẹ́ẹ̀ dẹ́ ò bá débì kan kò ní rógo yẹn lò. Ìrìn kan láàrin débi tá a ti pàdé ògo wa. K'Olódùmarè má jẹ́ ká pàdé àwọn adínilọ́wọ́ tí wọ́n máa ń dín lọ́wọ́ tí wọn kì í jẹ́ ká débi ògo ẹni bọ̀rọ̀ nínú ìrìn àjò ayé. Nídìí eléyìí ọ̀pọ̀lọpọ̀ tọkùnrin tóbìnrin àwa la fi ìwàdùwàdù la fi bà àyànmọ́ jẹ́, tí a jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kó rí ògo lò lóde ayé. Ìṣúṣúṣú kan ò ní rójú wewé irú ọkùnrin bẹ́ẹ̀ ò ní rójú ráyè fọkùnrin, kò ní rójú ráyè fọ́bìnrin láéláé. Bẹ́ẹ̀ náà ni wọ́n bá ṣe sọ́kùnrin. Bó bá jẹ́ pé tán ti lágaragodo náà ni bákan náà ni. Ṣùgbọ́n a ti gbàgbé pé èyí tá a ṣe yìí yóò dínà bó ṣe ń dínà kí irú ọkùnrin bẹ́ẹ̀ má lè rójú ráyè gbọ́tò obìnrin kankan, bẹ́ẹ̀ náà ni ó máa dínà kí ire gbogbo má lè wọlé fọkùnrin yẹn. Eléyìí ló ń àfẹ́ẹ̀tì ọ̀pọ̀lọpọ̀ ògo tí wọ́n máa pe ènìyàn lọ́mọ ológo tá a kì í fi rí ògo lò lóde ayé. Ẹ jẹ́ ká gbà forí, ẹ jẹ́ ká gbà fún àyànmọ́. Ẹni tó Olódùmarè kọ méjì mọ́ kò ní dórí ẹyọ kan kó dúró, ẹni tó Olódùmarè sì kẹyọ kan mọ́ kò kú ní fẹ́ méjì lóde ayé. Gbogbo nǹkan ti wà lọ́wọ́ kádàrá nínú ayé. Bá a bá wá kọ̀tà láàní gbà tá à ń sáré àlùmọ̀ǹkọ́rọ́ yìí kan, ọ̀pọ̀lọpọ̀ tí a pè lọ́mọ ológo ni ò ní rógo yẹn lò, torí pé a ti fi wàdùwàdù a ti fi tún àyànmọ́ yàn.
àyànmọ́ tó Olódùmarè kádàrá pé ẹrú ẹni bẹ́ẹ̀ orin tí ó fi débi ọlá àjẹ́ kó rójú ráyè débẹ̀ àjẹ́ káwọn tí wọ́n lè ṣe lóore yẹn kí wọ́n rí mọ́. A wá di pẹ̀lú ọkọ àtìyàwó bẹ́ẹ̀ wọ́n jọ máa wá jìyà bí àbá sì pọ̀ lápọ̀jù yóò tún rọmọ. Àwọn ọmọ wọn náà tún wà lójú kan náà wọn ò ní mọ̀ pé àwọn làwọn fọwọ́ ara wọn ṣera wọn. Kó Olódùmarè má yẹ kí a fọwọ́ ara wa ṣera wa. Eléyìí jẹ́ ìtanijí ti tèmi fún gbogbo ọmọ kóòtù òjìrè káàkiri àgbáláyé. A tún máa ríra ó dìgbà kan náà. Ire o. Wá máa bọ̀ ní àtàn ìmọ́lẹ̀. Wá máa bọ̀ ọ̀nà àbáyọ ń bẹ níbí. Kí ló ń dojú kọ? Kí ló ń bá ọ fínra? Tó fi dàbí ẹni wípé kò sọ́nà àbáyọ mọ́ o. Àtàn ìmọ́lẹ̀ traditional global ní kó wá. Àtàn ìmọ́lẹ̀ o tókùnkùn ayé rẹ̀. Ọ̀rọ̀ ayé rẹ̀ kò rí ẹ mọ́. Àtàn ìmọ́lẹ̀ ní kó wá. Àìsàn ló ń bá ọ fínra. Àtàn ìmọ́lẹ̀ ní kó wá. Tewétegbò ni wọ́n lò. Àtàn ìmọ́lẹ̀ ní kó wá. Láti ṣètọ́jú rẹ̀. Àtàn ìmọ́lẹ̀ ní kó wá. Àtànmọ́lẹ̀ traditional global ògbóǹtagì iléeṣẹ́ ìṣègùn ìbílẹ̀ tí ń fi wí àtẹ̀gbò ṣètọ́jú ọmọ ẹ̀dá ká ṣàyẹ̀wò fún ni mọ bí àrùn tàbí àìsàn sá sí lágọ̀ọ́ ara ká sì fi wí àtẹ̀gbò ṣèwòsàn ẹ̀ Ọlọ́run ló fún wa ṣe kì í ṣèyàn onírúurú àwọn òògùn wa láti pèsè lọ́nà ìgbàlódé tí ó rọrùn láti lò bá a ṣe lólómi ńlá ní powder tá a sì ní capsule ọ̀kan ní HCG herbal mixture tó ń ṣiṣẹ́ fún ìtọ̀ ṣúgà tá a mọ̀ sí diabetes eléyìí tó lè máa ṣàkóbá fọkùnrin àbóbìnrin HCG yẹn gbẹlura kí wòsàn dé HCG herbal náà wà fún ìtọ́jú àrùn kíndìnrín ọṣẹ awẹ́bí dànù fún gbogbo èèyàn láti bọ́ nínú ìṣòro ayé ọ̀kan ní SH herbal mixture tó ń ṣiṣẹ́ fún hypertension tá a mọ̀ sí ẹ̀jẹ̀ ríru àti àìróorun sùn gbogbo ẹni tó ń fẹ́ ìgbéga lẹ́nu iṣẹ́ ọṣẹ ìgbéga wà nílẹ̀ tá a mú ìgbéga bá wa lẹ́nu iṣẹ́ àti lẹ́nu okòwò wa ọṣẹ asọbidire ọṣẹ àṣírí bíbò ọṣẹ gbẹ ìtọ́ mi fún mi ọṣẹ aṣínà owó ọṣẹ arọ́bí ọṣẹ ìtajà ọṣẹ ìyọnú tó fi mọ́ gbòó jìgìjìgì abajin Àtànmọ́lẹ̀ traditional global ní ẹ̀kọ́ sí ní nọ́mbà 4 Rasheed Ọlọ́runlógbó close Matogun Ogun State ẹ máa pè 09134786742 tàbí 07012477085 Àtànmọ́lẹ̀ traditional global ló pé.